Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby. Yàn sókè ṣé wọn náà ṣó ti rí. Àkànbí ṣé wọn náà ṣó ti rí. Olódòdè ṣé wọn náà ṣó ń gbá. Àkànbí ṣé wọn náà ṣó ń gbá. Ọmọ olódòdè. Ọmọ olódòdè. Ìyàwó gbọ́dọ̀ jẹ́ wá ṣé wọn náà ṣó ń gbá. Àkànbí ṣó ti rí. Kíyà máa jẹ wá. Kíyà máa jẹ wá. Ìwọ pẹ̀lú Buhari. Ìwọ pẹ̀lú Buhari. Ọwọ́ yín ló wà Ayinde. Wò wá dáadáa, Àkànbí ṣé wọn náà ṣó ń gbọ́. Olódòdè. Olódòdè. Aláfẹ́nifẹ́ ìwọ láfẹ́nifẹ́ rẹ̀. Aṣíwájú aláfẹ́nifẹ́ rẹ̀ ìwọ láfẹ́nifẹ́ rẹ̀. Sọ fún wọn jọ́mọ̀ aláfẹ́nifẹ́ rẹ̀ ìwọ láfẹ́nifẹ́ rẹ̀. Ó ṣíwájú ìwọ láfẹ́nifẹ́ rẹ̀. Aṣíwájú lè mọ̀ láfẹ́nifẹ́ rẹ̀. Aṣíwájú lè mọ̀. Kọ́lá Abíọ́lá kí yín síwájú làwa mọ̀ láfẹ́nifẹ́. Aṣíwájú lè mí mọ̀ láfẹ́nifẹ́. Àkànbí lè mí mọ̀ láfẹ́nifẹ́. Àkànbí lè mí mọ̀ láfẹ́nifẹ́. Ìwọ ló ní àtẹ̀lé Buhari. Àkànbí lè mí mọ̀ láfẹ́nifẹ́. Ọba Èkó sọ bẹ́ẹ̀, Àwùjalẹ̀ sọ bẹ́ẹ̀, Aláàfin Ọ̀yọ́ sọ bẹ́ẹ̀. Ìwọ ló ní àtẹ̀lé Buhari. Àkànbí aṣíwájú làwa mọ̀ láfẹ́nifẹ́. Àkànbí aṣọ àlà lèpo máa ń wá. Ẹni bá lórúkọ kò ṣe lè lọ. Wọ́n lè bá o. Wọ́n lè bá. Ó ti lọ mọ́ wọn lọ́wọ́. Ó ti ṣẹ́ ẹ̀kọ́ náà. Wọ́n lè wọ̀n. Ó wá tó òṣèlúwó. Òṣèlúwó. Ẹni máa bá ẹ ṣòṣèlú o. A ní sẹ́ǹsì tó gbòògbé. Aṣíwájú òṣèlúwó. Òṣèlúwó. Ẹni máa bá ẹ ṣòṣèlú o. A ní sẹ́ǹsì tó gbòògbé. Àkànbí Adé ni àwọn Buhari ò ṣe o. Ṣé bàbá Buhari wo? Tó bá jayé bàbá pé Ọ̀ṣínbàjò kan máa bá mi kí Yẹmí ọmọ Ọ̀ṣínbàjò. Àkànbí wẹ̀yìn wo gbogbo Yorùbá gbogbo wà ládùúgbò. Gbogbo wa ń bẹ̀ lẹ́yìn Àkànbí wo wájú. Aṣíwájú òní ìrẹ̀yìn o. Àkànbí ọ̀dọ́ lé ní kí ẹ Àkànbí Adé o. Aṣíwájú ti ẹ yàtọ̀ o. Ìrèdè o. Ìrèdè o. Aṣíwájú mi lọ́wọ́. Ìrèwọ̀lé dé. Àkànbí náà o. Ìwọ ṣálà balọ̀ òdólé lónìí kí ẹ. Ọ̀dọ́lé bàbá Ìjẹ̀bú. Adébùtú Kẹ̀sìtì Adébùkọ́lá ó ní kí ẹ Àkànbí Adé. Ẹ kú àdúró ti Àkànní ọkọ ẹ̀ Àkànní ìrà sákì o. Ìrèwọ̀lé aṣíwájú ti ẹ ẹ̀jẹ̀ mi ni ẹ kí n gbọ́. Àkànbí ewé ayò ewé tún méje. Ìtún ló ní ọ̀tún ẹ̀ ṣe. Ìfà ló ní kan fà ẹ̀ mọ́ra. Àìbínú gbogbo àtàrẹ. Gbogbo méjì ọkà àgbà wà. Gbogbo mẹ́ta ọkà wá sẹ́.
orí ló túmọ̀ ẹnu gbogbo ọ̀nà ní túmọ̀ ẹsẹ̀ Àkànbí ìmọ̀ tú ìmọ̀ jọ ìmọ̀ ẹni ni wọn kì í dalẹ̀ wọ́n bá lọ mẹ́lẹ́mọ́ wá fi jó ẹlẹ́mọ́ Àkànbí wọ́n bá lọ gbé fèrè wá fi jó ẹlòkò wọ́n bá tẹ̀lé wá fi jó aláre àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ wọ́n wá jọ pẹ́ mọ́ ẹ̀ẹ́mọ́ olóko jẹ wọ́n pa Akíntọ́lá Akíntọ́lá ọmọ Ògún wọ́n pa Ìyọ̀dà ọmọ Àkàràmọ̀gà Àkànbí wọ́n pa Jíṣàtàdàdẹ ọmọ ọba Ìjẹ̀bú Mèrè Aṣíwájú odò gbólùkẹrẹ ajagun lólòdì ọ̀run tó bá ṣe pé tìyẹ tó bá ṣe pé tìyẹ náà bá ń darí jọ wí àpérò ní kún gbọ́wọ́ ọgọ́ ti ṣìgìdì máa gbé àgétì ló máa ń gbé àyàn tí ìlàyàn ewúrẹ́ Ọlọ́run dákun má padà lẹ́yìn ẹ ó má gbàgbé ọ̀rọ̀ tẹ́jọ́ sọ Aṣíwájú Ọlọ́run dákun má padà lẹ́yìn ẹ ó má gbàgbé ọ̀rọ̀ tẹ́jọ́ Àkànbí Ọlọ́run dákun má padà lẹ́yìn ẹ ó má gbàgbé ọ̀rọ̀ tẹ́jọ́ ọkọ̀ Olúrẹ̀mí Ọlọ́run dákun má padà lẹ́yìn ẹ ó má gbàgbé ọ̀rọ̀ tẹ́jọ́ Òdòlé sọ bẹ́ẹ̀ gómìnà sọ bẹ́ẹ̀ dẹ́pútì sọ bẹ́ẹ̀ Ọ̀túnba sọ bẹ́ẹ̀ spíkà sọ bẹ́ẹ̀ bàbá Ìjẹ̀bú bàbá wa kọ́ni yèyé sọ bẹ́ẹ̀ gbogbo wa ló sọ bẹ́ẹ̀ Ámọ́sù Ìbíkúnlé sọ bẹ́ẹ̀ ó ní kọ́ lọ́hùn dákun má padà lẹ́yìn kó má gbàgbé ọ̀rọ̀ tẹ́jọ́ sọ fún wọn Aṣíwájú ti yẹ yàtọ̀ Àkànbí ti yẹ yàtọ̀ Àkànbí ti yẹ yàtọ̀ Àkànbí ti yẹ yàtọ̀ Túndé Balógun ó ní kí n sọ fún ẹ o Àkànbí ti yẹ yàtọ̀ Àkànbí ti yẹ yàtọ̀ Nàímọ́tù Fọláṣadé ti yẹ yàtọ̀ Àkànbí ti yẹ yàtọ̀ Jùmọ̀kẹ́ Ọkọ̀yà woman leader ó ní Àkànbí ti yẹ yàtọ̀ Àkànbí ti yẹ yàtọ̀ Déjọkẹ́ ó ní tìyẹ̀ tí yẹ yàtọ̀ Àkànbí ti yẹ yàtọ̀ ìwọ ló fún wa Jídé 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 ó ti dé sẹ́ẹ̀rí iṣẹ́ ó ti dé Jídé Jídé ló bá tilẹ̀kùn mọ́ wọn ó fi kọ́kọ́rọ́ pa mọ́ wọn. Sanwó-Olú filẹ̀kùn mọ́ wọn ó fi kọ́kọ́rọ́ pa mọ́ ó tilẹ̀kùn mọ́ wọn ó fi kọ́kọ́rọ́ pa mọ́. Bẹ́ẹ̀ rí iṣẹ́ wa bẹ́ẹ̀ ò rí iṣẹ́ wa ẹ wò gbòòrò ìgboro ní ẹ wò ṣẹ́ rí iṣẹ́ wa. Ẹ má fọ̀tẹ̀ ṣe o ṣọ́sùn ni wọ́n ò rí ni wọ́n dájú wọn kàn wòran bẹ́ẹ̀ rí iṣẹ́ wa bẹ́ẹ̀ ò rí iṣẹ́ wa ẹ wò gbòòrò ìgboro ní ẹ wò ṣẹ́ rí iṣẹ́ wa. Ọkọ̀ Ìbíjọkẹ́ báńkì first lady happy belated birthday Àyìndé Wàsíù Ìbíjọkẹ́ mo kí ẹ ayé Olúṣọlá ní gọ́ọ̀gọ́ Babájídé ọlọ́wọ́ tù ọmọ ta sáàmì Ọbáfẹ́mi mo kí yẹn kú àdúró ti Aṣíwájú Àkànbí ti yẹ yàtọ̀ sí ìletọ̀ mi o Olúrẹ̀mí Aṣíwájú of Lagos mo kí ẹ Àyìndé ti yẹ yàtọ̀ Àkànbí ti yẹ yàtọ̀ Aṣíwájú ti yẹ yàtọ̀ Àkànbí ti yẹ yàtọ̀ tí ẹ yàtọ̀ fáwọn elérò-kèrò Aṣíwájú kò ní rẹ̀ Àkànbí ìpọ́nrí ẹja bó sọ pé kún àjìyà ṣẹ̀rí kó tọ̀ra ẹ̀ Alákànbí jayé orí ẹ̀
ó tún yà jẹun sókè kéwà náà tó ti rí. 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 ẹni pé ó kú Àkànbí àkúdì o ó dà fọwọ́ fọ̀nà àfọwọ́fọ̀nà kì í ní ìsinmi o. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.